lọ́kùnrin àti lóbìnrin ọmọ Lẹ́gùrú ti kórajọpọ̀ ní pápá eré ìdárayá Dípọ̀ Dínà ní Ìjẹ̀bú Òde fún ọdún Ẹniṣeémù Lẹ́gùrú. Ayẹyẹ ọdọọdún náà tí ó ń ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe tí ó rẹwà ọmọ ènìyàn, èyí tí ó ṣe àfihàn ìfinijoyè àwọn olóyè tuntun mẹ́ta, fífi àmì ẹ̀yẹ dánilọ́lá àti ṣíṣe àfihàn onírúurú ẹwà àṣà. Akọ̀ròyìn wa Fatima Hassan wà níbi ayẹyẹ mánigbàgbé náà, ẹ gbọ́ látẹnu rẹ̀. Pẹ̀lú tìlù tìfọn ijó ohun ayọ̀ lóríṣiríṣi ni àwọn ará ohun ọ̀rẹ́ nílẹ̀ yìí àti ní ọ̀nà jíjìn fi kórajọ papọ̀ láti ṣe àyájọ́ ọdún Ẹniṣeémù Lẹ́gùrú ti ọdún 2026. Ayẹyẹ yìí ni ó dá lórí fífi àṣà ohun ìṣe ẹni pamọ́ fáwọn èèyàn tó ń bọ̀ ní ọjọ́ iwájú. Eléyìí tí ijó jíjó, ẹ̀ṣà pípé àti àwọn onírànran ijó ìbílẹ̀ ògbẹ́yìn níbi ayẹyẹ náà, fífi àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ joyè àti fífún àwọn ọ̀tọ̀kùlúlù ní àmì ẹ̀yẹ, pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ ní agbègbè náà. Gẹ́gẹ́ bí àṣà ohun ìṣe ilẹ̀ Ìjẹ̀bú, ìtàn Lẹ́gùrú ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ní ilẹ̀ Ìjẹ̀bú, níbi tí ayẹyẹ yìí ti ń pẹ̀lú pípa àṣà ohun ìṣe Lẹ́gùrú mọ́. Ẹniṣeémù Lẹ́gùrú tó tún jẹ́ ẹlù ti ilẹ̀ Ìjẹ̀bú, Adégbénró Tajudeen Bello Fẹ̀sọ̀gbádé àkọ́kọ́, wọ́n ṣàpèjúwe ayẹyẹ náà gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì ní ilẹ̀ Ìjẹ̀bú, léyìí tó sì pè fún ìṣọ̀kan àti láti lè túbọ̀ máa jẹ́ kí àṣà ohun ìṣe náà ó gbèrú sí i ní ilẹ̀ Ìjẹ̀bú àtàgbègbè rẹ̀. Olóore Àwùjalẹ̀, olóore gbogbo Ìjẹ̀bú, ẹ má pe Lẹ́gùrú ní ẹ̀gọ̀, olóore gbogbo Ìmọ̀ba, Lẹ́gùrú di ẹbọ, Lẹ́gùrú di ètùtù, ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún gbogbo Ìjẹ̀bú. Ọba Ajé Lẹ́gùrú ti ilẹ̀ Ìjẹ̀bú, Rànsánwọ́ Olúgbéngà àti àwọn èèyàn pàtàkì míì náà sọ̀rọ̀ lórí kókó ọdún náà, léyìí tí wọ́n fi jẹ́ ó di mímọ̀ wípé ó jẹ́ ohun ìṣọ̀kan láti lè ṣe àgbélárugẹ ohun àṣà ohun ìṣe, pàápàá jùlọ ìdàgbàsókè agbègbè. Àsìkò yìí ń rọ gbogbo àwọn èèyàn níta lọ́hùn kí wọ́n sọwọ́pọ̀, kó fi àgbájọwọ́ la fi ń sọ̀yà, kí wọ́n sọwọ́pọ̀ láti gbé àṣà àti ìṣe wa. Ìṣẹ̀ṣe ò gbọ́dọ̀ parun. Ọmọ mi ní fún gbogbo wa ni pé ẹ jẹ́ ká gbé ìṣẹ̀ṣe wa dìde. Nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe là ń ṣe. Gbogbo bó ṣe ń lọ, wọ́n lọ sí Mẹ́kà, wọ́n lọ sí Ìbàdàn, àánú lè dálẹ̀ ń Jẹ̀bú. Ṣebí òkè ta àǹtí ìbàyẹ̀ lọ sókè ta ṣẹ̀ nílé Ifẹ̀. Wọ́n lè dálẹ̀ ń bíbà kan sọ pé káà náà lọ máa gbàdúrà. Mo believe pé pẹ̀lú orí tí oyè yìí ó tún máa fún mi ní better chance, ó tún máa fún mi láǹfààní láti túbọ̀ ráyè láti máa bá Lẹ́gùrú jíròrò nípa bí a ṣe máa mú ìlọsíwájú bá ilẹ̀ Ìjẹ̀bú. Ìyàwó Lẹ́gùrú tí í ṣe Mọ́rẹ́níkejì Bello, nígbà tí ó ń sọ̀rọ̀ nípa kókó ayẹyẹ náà, ó sọ̀rọ̀ lórí ọ̀nà tí a lè gbégbà láti lè jẹ́ kí ayẹyẹ ọdún Lẹ́gùrú ò fi ní parun. Ẹ̀sìn kò ní ká má ṣe orò ilé wa, ká má jẹ́ kí ẹ̀sìn kó lé gbogbo ẹ̀ kúrò ní ilẹ̀. Ayẹyẹ ọdún Ẹniṣeémù Lẹ́gùrú ti ọdún 2026 jẹ́ ohun tí ó kó àṣà ohun ìṣe papọ̀, léyìí tó sì jẹ́ ibi tí tolórí tẹlẹ́mù àwọn èèyàn wọn ti lè pàdé, pàápàá jùlọ láti mọ orírun wọn ní akilẹ̀ Ìjẹ̀bú àti àwọn baba ńlá wọn. Láti lè ṣe NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn.